so ẹni tí gbogbo ẹgbẹ́ ilẹ̀ Yorùbá yàn nílùú Ìbàdàn lídà ẹ̀ ọ̀kan ṣoṣo náà ni wọn ọ̀dẹ̀ yan ẹlòmíì ní lídà ìpè ìwọ lọ́mọ represent gbogbo Yorùbá o that is Professor Akintoye la yàn ní lídà Yorùbá ọ̀rọ̀ tí ó bá ti wá jáde lẹ́nu lídà Yorùbá fàbúsà wàsúkọ̀ làwọn mẹ́rìnjà ni ọ̀rọ̀ tí ò ní bá nǹkan tá à ń ṣe mu ni so gbogbo àwọn yóò sì takò torí pé wọ́n béèrè pé ta ló yàn wọ́n ní lídà Yorùbá kan tó pè yẹn ní ìmọ̀ gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ bá wo fẹ́rẹ̀ ẹ́ rí adé lórí mi ẹ́ dẹ̀ rí ọ̀pá àṣẹ wọ́n mọ̀ pé wọ́n yàn nìyí ní aṣáájú ìmọ̀ ẹ̀sìn ni wọ́n yan Akíntóyè ní lídà Yorùbá ni ẹni tó bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá tí èsì bá gbogbo Yorùbá ló bá yàn yóò jẹ́ nǹkan tí ó máa dá wàhálà alẹ́ àdẹ̀fẹ́ nǹkan tí ó máa dá wàhálà alẹ́ láàrin ara wa àlàáfíà àwọn ọ̀tẹ̀ tán ṣeun kò sí gbèsè kan láti on 20 tó fi di 27 lónìí gọ́ọ̀mẹ̀ntì àti Kwara kò change Kogi ò change Ọ̀ṣun ò change Èkìtì ò change Ọ̀yọ́ ò change Ògùn state ò change Lagos ò change èyí tá a sì pé declaration ni pé wọ́n gbọ́dọ̀ mọ̀ pé nǹkan tá a fẹ́ yẹn làwa ń fẹ́ afẹ́ kíkí stage ó change lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tá a pè ní declaration nù so that kò ní síjà láàrin pé nǹkan tá a ṣe àdàsẹ́yìn torí pé a bá ti bẹ̀rẹ̀ oṣù kan ní ó gbà wá ni oṣù méjì ní ó gbà wá ni àádùn tá a fi gbòmìnira ni ṣùdísì kì í sí pé irú ìtawà adó pé a kà sápamọ́ sínú yàrá táwa nígbà náà pé à ń ṣe nǹkan tí a ní rí ẹni tá à ń bá sọ̀rọ̀ tá à ní rí gọ́ọ̀mẹ̀ntì bẹ̀ tá à ní rí nǹkan kan so ìtàn pè ní declaration ọ̀yàtọ̀ ẹ̀ẹ̀kejì ń bẹ̀ àwọn alágbára tó wà lágbàáyé ètò ń lọ lábẹ́lẹ̀ wípé àwọn NATO náà ni àwọn United Nations British àtàwọn Russia àtàwọn tó wà lágbára NATO mẹ́jẹ̀ẹ̀jọ tán lágbára wọ́n fún wa ní lẹ́tà wípé ẹ lọ declare so lẹ́tà yẹn àti ìgbà tán àwọn ètò kan bẹ lábẹ́lẹ̀ tá à ń ṣe lọ́wọ́ àti ṣe tán so tẹ́lẹ̀ tí ẹ mọ gbogbo ètò tí ọba di pé èèyàn bá lè ní evidence ọ̀dà sì tí mo bá fẹ́ jáde lọ bí a ṣe tẹ̀lé òfin ní Nàìjíríà ni pé màá pe DPO ìlú yẹn ni pé mò ń bọ̀ wá ṣe rally nílùú Kogi state á pe commissioner of police ìlú yẹn pé à ń bọ̀ wá ṣe rally kódà mo máa ń fún state ní lẹ́tà tí ó dẹ̀ sáyìn rẹ̀ pé a fẹ́ ṣe rally nílùú Kogi ṣe rally nílùú Ìbàràpá a fẹ́ so àkànní jáde síta káwá tẹ òfin orílẹ̀-èdè Nàìjíríà tá a wà bẹ́ẹ̀ lójú so gbogbo ẹ tó bá fẹ́ ṣe declaration ó gbọ́dọ̀ gbàṣẹ lọ́dọ̀ àwọn tán so yín pọ̀ àwọn tán so yín pọ̀ yìí àwọn ní ọ̀dà ìpètò ọ̀dà o Nàìjíríà o àwọn kan sọ fún yín pé àwọn ọba yín ṣe mọ́ o àwọn fẹ́ lọ so ẹ̀yà tó bá fẹ́ lọ yìí wọ́n fẹ́ declaration níjọba yìí o àwọn fún wọn ní authority agbára so tó bá declaration yìí o ẹ gbọ́dọ̀ kó àmì yín ní Nàìjíríà kẹ́ mọ́ fi àtàkì wọn o ẹ gbọ́dọ̀ máa pa wọn ó dẹ̀ sì wọ́de o so ó ti jẹ́ òfin láàárín àwọn tájọ so wá pọ̀ tí ṣe United Nations àti British. mélòó nínú yín ló lè lead rally ẹ wo ìmáàmù ilẹ̀ Yorùbá tó máa ń lead rally káàkiri tó máa ń tẹ̀lé gbogbo àwọn ọmọ Yorùbá tó ń ṣe rally bàbá yìí mo kí kú iṣẹ́ ìmáàmù ilẹ̀ Yorùbá láti Ìlọrin mo kí bàbá yìí kú iṣẹ́ ó ṣiṣẹ́ takuntakun àfi kẹ́ ẹ máa ṣe WhatsApp group kẹ́ ẹ máa tẹnubọlẹ̀ káàkiri ẹ lè bọ́ta àlè rí yín bí bọ́ Sunday Igboho tó bá lóun ò jáde láti ṣe rally tí rally bá ń wu àwọn èèyàn ṣe láti ṣe rally láti gba òmìnira ẹ̀yin èèyàn tẹ́ ẹ ṣe ọ́díò yìí ẹ jáde síta kẹ́yìn náà gbégbá bánà pé ẹ fẹ́ ṣe rally dandan kọ́ ni kí Sunday Igboho wà ń bẹ̀ èèyàn kan ló ń bímọ igba ènìyàn ní wu ọmọ tí èèyàn bá bí dandan kọ́ ni kí Sunday Igboho lead rally o tí wàhálà bá dé ṣé Sunday Igboho nìkan lè fẹ́ kó máa dojú kọ wàhálà lẹ Yorùbá ni a ní bàbá wa Ẹba Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ àwọn ìyá Onítìrí wà ń bẹ̀ bẹ́ẹ̀ làwọn àgbààgbà tó ń ṣe Yorùbá tó jẹ́ pé culture Yorùbá wà ní ẹ̀jẹ̀ wọn káwọn náà dìde àwọn ìyá Onítìrí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe ọ́díò yìí kẹ́ ẹ jáde àwọn ọmọ Yorùbá ó tẹ̀lé yín Sunday Igboho tì yín lẹ́yìn bàbá Akínbá bàbá Professor Adébánjọ àwọn náà ó tì yín lẹ́yìn bọ́ọ̀tì ẹ̀ bá ní sí ń bẹ̀ dandan kọ́ ni pé kọ́ wà ń bẹ̀ nítorí pé bẹ́ẹ̀ bá jáde àwọn ọmọ Yorùbá ó tẹ̀lé yín
kí wàá la fẹ́ rí gbà nínú ọ̀tẹ̀ tá a máa wá tẹnubọlẹ̀ káàkiri. Ṣé dandan ni kí Sunday Igboho lọ sí Nàìjíríà lọ ṣe rálì ni? Kọ́ rí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò báwọn náà rí di rálì ilẹ̀ Yorùbá. Ṣé dandan ni kó jẹ́ Sunday Igboho ni? Ẹ wá ń sọ wípé wọ́n ń tàn wọ́n ṣe bánà, wọ́n ṣe gbá. Awareness mélòó gan lẹ ti ṣe nílẹ̀ Yorùbá? Ṣùgbọ́n àwọn máa sọ fún yín wípé kò sí tẹ́ ẹ fẹ́ gbà nínú ìbàjẹ́ àbí kẹ́ ẹ dá movement yìí kẹ́ ẹ dá sí méjì. Tí ìmọ̀ wo bá ti ṣọ̀kan, kí láǹfààní Yorùbá nation tá a fẹ́ gbà gan? Ìjà àti ṣe tá àti gba Yorùbá nation pẹ̀lú bá ṣe ń ṣe yánmayànmá tá à ń ṣe báṣabàṣà. A fẹ́ gbà fúnra wa. A fẹ́ gbà fúnra wa. Kò dẹ̀ sí bí ọ̀ṣẹ́ máa ní organisation tí ò ní sọ lórí. Olórí gbọ́dọ̀ wà, ṣùgbọ́n ìgbà tá a bá ti gbà fúnra wa, bó la ṣe fẹ́ rọ́nà lọ. Ẹ wá láwọn kan wọ́n slow. Tí wọ́n bá slow, ẹ̀yin náà ẹ bọ́ ta ẹ bá dìde, àwọn ọmọ Yorùbá máa tẹ̀lé yín. Mo sọ nínú fídíò mi tí mo ṣe kọjá pé Aminat of Zaria òun ló lead ogun obìnrin ni ní Zaria. Nígbà tá a ti gbọ́gbọ́ pé ẹ fẹ́ declare Yorùbá nation, ẹ gbọ́gbọ́ ẹ̀yin náà wá gbọ́gbọ́ pé ẹ máa ṣe rálì tó máa làmìlaka táwọn ọmọ Yorùbá á sì tẹ̀lé yín. Àfẹ́kù ọmọ Yorùbá nínú rálì yìí mọ́. Ẹ̀mí àwọn èèyàn ti bá rálì yìí lọ jù. Ọdún wo la bẹ̀rẹ̀ látàbẹ̀ sí ṣe ìkéde yìí? Ọdún wo la bẹ̀rẹ̀ tó bá ti fẹ́ di pé a fẹ́ máa bára wa fa wàhálà lórí ọ̀rọ̀ yìí? Mo wá rọ gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ jẹ́ ká tiẹ̀ wo wàhálà tí Sunday Igboho ti ṣe. Iṣẹ́ tó ti ṣe yìí báwa tó kù náà tá a bá dìde, tá a bá bẹ̀rẹ̀ láti ibi tó bá dé tá à ń ṣe lọ, ẹ jẹ́ kóun náà sinmi. Ó níyàwó, ṣé ẹ gbàgbé ni? Ó sì lọ́mọ. Ó sì lẹ́bí, ó ní ìyá ẹ̀ sì wà láyé. Ó gbìyànjú ni. Ṣùgbọ́n àwọn kan bọ́n ṣe máa fi Yorùbá nation máa fi rí change díẹ̀díẹ̀ lòun ni wọ́n ń wá. Gbogbo owó tí wọ́n ń send láti diaspora sọ́wọ́ àwọn kan wọ́n rìn kí ẹ̀ mọ́lẹ̀ ni. Ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ìyẹn. Gbogbo àwọn tó ń gbowó láti diaspora tí wọ́n send owó sáwọn ọmọ Yorùbá kan pé kí wọ́n fi ṣe àwọn nǹkan kan tí wọ́n mú owó náà tí wọ́n ṣe báṣubàṣu. Ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n àwọn òdàdúndú gbẹ̀yẹn náà àwògede ń gbé wípé kẹ́yìn àgbààgbà ilẹ̀ Yorùbá tẹ́ agitation Yorùbá nation yìí kẹ́ ẹ ṣera yín lọ́kàn. Wọ́n ní ọ̀rọ̀ díẹ̀ là ń sọ fọmọlúàbí, tó bá dénú ẹ̀ àdòdìndì. Kò sí àbùdá kan lọ́rùn ọ̀pẹ bí ò ṣe Yorùbá nation. Yorùbá nation shall surely stand one day. Ó dàbọ̀, ó dìgbà kan náà.